ẹ láyé wọn ò bí aláya ẹ̀yin OPC Gani Adams dá, wọn ò bí aláya yín dá. ẹ ṣe kí ni wọn ò bí aláya yín dá, yàláya yín ni mo sọ, wọn ò bí dá. 1 million yóò lè ṣe nǹkan tẹ́ sọ yìí. tẹ́ bá ti rí Ìgbòho, tẹ́ bá ti rí wa tá à ń bọ̀, ẹ dá wa lọ́nà, ẹ mọ nǹkan tó ń pè wọ ẹkùn la wà, ajá lẹ́yìn, ẹkùn la wà, ajá lẹ́yìn, ajá yóò sì ní dòbò ẹkùn láéláé, àfi tó bá fẹ́ fẹ̀jẹ̀wẹ̀, wọn bí aláya yín dá. ọmọ Yorùbá, ọmọ Oòduà, àṣírí bàbá ìsàlẹ̀ àwọn bandit ó ti tú. Kábíyèsí Elédùmarè, àwa mọ̀ pé àwọn tó sọ̀rọ̀ wọn ò lè ṣí sọ, wọn ò sì lè sọ ohun tí wọn ò sì ní sọ ohun tí wọn ò bá rí. àti bóyá bí ọ̀sẹ̀ kan sìn, àwọn awuyewuye kan lọ lórí afẹ́fẹ́, ṣùgbọ́n torí pé èmi jẹ́ nìkan tó yẹ pé kí n tó lè jáde sọ̀rọ̀, mo máa ń make sure pé mo rí ẹ̀rí 2, 3, 4 kí n tó fìdí nǹkan múlẹ̀. pẹ̀lú àwọn ẹ̀rí tá à ń rí nísìnyí, ó fi hàn pé Gani Adams ó wà nù problem ta nílẹ̀ Yorùbá. honestly speaking, ẹ lè believe ààrẹ Gani Adams ó dẹ̀ lọ sọ fún àwọn ọmọ wọn kó lọ máa sọ fún àwọn èèyàn kó máa against ìrú ẹkùn. wọ́n ní divide and rule ní ìrú ẹkùn. ààrẹ Gani Adams, ṣé ẹ ti jókòó, ẹ ti ronú rí ṣá? wọ́n ń fo àwọn èèyàn ń fi ojú ẹkún wò yín, ẹ ń fojú ẹ̀rín wòra yín. ó mà ṣe o. ìkọ́nà àwọn ọmọ tí Gani Adams rán jáde tó rán níṣẹ́ dé tòrutòru, máa play n tó sọ kí gbogbo àjọ gbọ́ kẹ́ lè mọ̀ wípé Gani Adams àtàwọn bandit tó ń kó káàkiri, àwọn guys tó ń kó káàkiri yẹn tó ń tẹ́tí àwọn èèyàn tí wọ́n náà máa pààyàn, tó náà máa ṣe gbá, àwọn máa ṣàwo, still yet ẹ̀dẹ̀ expect pé káwa ọmọ Yorùbá ká nígbàgbọ́ nu yín. ẹ̀ ń sọ pé àwa ìwé ẹkùn a gbọ́dọ̀ wá sí Ìbẹ̀jú Lẹ́kí, a gbọ́dọ̀ wá sí kí wọ́n bí aláya yín dá, wọn ò bí aláya yín dá sẹ́. kí ni mo sọ? wọn ò bí aláya yín dá. ẹ̀yin ọmọ ojo bí tí ilẹ̀ pè wá ni, àwọn òyìn ràn ni, a ò fẹ́ dá ogun abẹ́lé lẹ̀ ni. ìyáláyà yín wọn ò bí dá. ẹ̀yin dẹ̀ tó dára yín gbè, àbí wọ́n ṣépè fún yín ni? àwọn yìí láti jọ ìtorí pé àfẹ́jẹ́ tó yà mọ̀ pé bẹ́ ṣe wà yẹn, a mọ̀ pé bandit ni. ẹni tó bá dẹ̀ ti jẹ́ bandit kò lè ṣe kó má hùwà bandit, kò lè ṣe kó má engage in banditism. but torí pé àwa jẹ́ ọmọlúàbí alálàáfíà èèyàn làwa, ló fà tá fi ń fọgbọ́n ṣe gbogbo ohun tá à ń ṣe. ẹ fẹ́ drag wa sínú mud tẹ́yìn ti wà already. orúkọ yín ti bàjẹ́ ilẹ̀ Yorùbá. ọmọ Yorùbá tí ó bá gbọ́n nìkan ló máa gbọ́ OPC Gani Adams ló máa lóun fẹ́. ọmọ òkè ẹ sọ fún mi, new member mélòó lẹ ní in 5 years ago? 5 years sígbà tá a wà yìí, new member mélòó lẹ ní? ẹ lè ní member. ẹ̀yin tẹ́ ti wà nídìí ẹ̀ tipẹ́tipẹ́, tẹ́jọ́ ń pa tẹ́jọ́ ń kún, ṣèbẹ́yìn náà lè ṣì wá ń di ẹ̀. ṣé wọ́n sọ fún yín pé àwa ń fìwé ẹkùn bẹ̀yàn ni? anywhere tẹ́ bá rí wa, àwọn tó wà ń bẹ̀ ló pè wá, àwọn ọba tó wà. as a matter of fact, láti ìsinyìí the next year November 2027 appointment ti wà lẹ̀ fún almost gbogbo ọba tó nítumọ̀ nú ayé nílẹ̀ Yorùbá, nílẹ̀ Oòduà ni wọ́n ti book appointment. wọ́n fẹ́ ìwé ẹkùn. ṣe bẹ́ẹ̀ wà láyé? ẹ wà láyé náà kí wọ́n tó pè ìwé ẹkùn. ọmọ pé ìwé ẹkùn ló tó ṣe é. ọmọ pé ẹnu lásán lẹ níbi ìta jàkàrà. kó má dàbí pé bóyá mo kàn ń sọ àsọdùn àbí mo kàn ń ṣe kínní. ẹ jẹ́ kí n play fídíò newsers kan fún yín kẹ́ gbọ́.
tó ń pe ra nǹkan tí ó tò àbẹ́wà gbà mí ọmọ Yorùbá. Wọ́n ní ká máa wò yí wọn ẹ̀wò ní sáfù tó ń sọ̀rọ̀ ẹ̀ kí ẹ máa gbọ́ nǹkan tí ó ń sọ. Ṣọ́ máa ń bẹ̀bẹ̀ sí kọ́ ni. Ìdààmú nìkan yóò ní rí dànù ẹ̀mí inú gbèsò bí ó ṣe bí ọmọ. Àwọn apẹ̀rẹ̀ ṣàkíyèsí ní sà lórí kí wọ́n má dá divider rouge kí wọ́n má dálẹ̀ ní Ìbẹ̀jú Lẹ́kì àti rí wọn ti wọlé àdẹ̀wà pè wá láyé ní kí a ṣe fídíò yìí kí ó bá gbé ilé ìwà dúró. Wọ́n ń gbé ìwé ẹkùn tí wọ́n ní ọ̀hún wọ irun ojúlé sójúlé ọ̀hún wọ ọtí iná ń dáwó yáyá ọ̀hún dé Ìbẹ̀jú wọ́n wọ one place to another. Àwọn ọ̀rẹ́ wa o wọ́n má kógun wọ ìlú Ìbẹ̀jú Lẹ́kì o. Òpònú ni ẹ́. So tó bá so ìwé ẹkùn nísìnyí ogun ni ìwé ẹkùn pé káàkiri òpònú ni ẹ́. Kí ni mo pè ẹ́? Òpònú ayérádà. Ṣo lẹ́bí ṣá? O ò lẹ́bí, ó dá mi lójú. Tó bá yẹ kó lẹ́bí ni tó níran wọ́n á ti pè é ṣàkíyèsí pé òṣì ló ń ṣe tó mọ̀. Ọ̀gá yín tó rán yín níṣẹ́ dé tòrutòru àwọn kọ́kọ́ ló yẹ kó jáde. Mrs. Gani Adams fara wọn ló yẹ kó jáde. Ìtọ́ fi ń rán ẹ̀yin tẹ́ mọṣẹ́ jẹ́ yìí ìwọ náà gbọ́n tó ń sọ jáde. Ṣé èèyàn máa ń bẹ́ èèyàn láti ràn yàn lọ́wọ́ ni? Ẹ̀ ń bẹ́ àwọn ọba Ìbẹ̀jú Lẹ́kì kó jọ kó má gba ìwé ẹkùn láyè. Ẹ̀yin oníyẹ̀yẹ́ ẹlẹ́sìn ẹ̀ ń ṣẹ̀sìn wọ́n náà ń ṣẹ̀sìn ẹ̀yin fúnra yín dẹ̀ fìdí ẹ̀ múlẹ̀ pé lóòótọ́ ẹlẹ́sìn ni. Wèrè náà wọ́n mọ́ra wọn. Wọ́n má gbógun wọ ìlú Ìbẹ̀jú Lẹ́kì o. Ọlọ́pàá ò ní dá sí o. Ohun táwa fi ń sọ fún yín nìyẹn pé bandit ni yín. Tẹ́bà kí n ṣe bandit ojú ọ̀hún ó tó ẹyẹ fò láì fara kanra. Àti pé tó bá yẹ pé lóòótọ́ ìfẹ́ ilẹ̀ Yorùbá lẹ ní kí ló dé tí ẹ fẹ́ wẹ́kọ̀mù ẹgbẹ́ mi? Ẹgbẹ́ tí yín ti fail, ẹ ti wà ní mud. Gbogbo ayé dẹ̀ ló mọ̀ wípé ìwé ẹkùn ló ń sọ. Ìwé ẹkùn ló ṣe fọkàn tán. Ẹ mọ ìyàwó atrocities tó ń lọ gbogbo bíi tẹwà ẹ kí lẹ rí ṣe sí? Kí lẹ rí ṣe sí? Ẹnu lásán lẹ níbi ìtajàkàrà. Ṣé tó bá yẹ pé àwọn ará Ìbẹ̀jú Lẹ́kì wọ́n káyè kún ṣé wọ́n máa kọ lẹ́tà pé kí ìwé ẹkùn máa bọ̀ ní Ìbẹ̀jú Lẹ́kì? Wọn kì í bẹ̀yàn ṣoore fẹ́yàn. Àwọn tó fẹ́ ṣoore fún ló yẹ kó máa bẹ̀ ẹ́. Kò ń ṣèwọ́ ló yẹ kó máa bẹ àwọn ọmọ Ìbẹ̀jú Lẹ́kì pé kó má gba ìwé ẹkùn. Kò ń ṣèwọ́ ló yẹ kó máa bẹ àwọn ọba Ìbẹ̀jú Lẹ́kì. Ibi tó máa mọ̀ ní ẹ pé ẹ ti fail. Ohun tó dẹ̀ ń ṣe yìí wọn ò bí aláìyá ẹ̀ dáa. Tó bá rí wa wọ́nà wọn gbogbo tó ń kó ní akúmọ̀ ẹ nínú ni owó wèrè ni. Ẹ ṣe àtáàkì wọn kẹ́ mọ̀ páwò kìí ṣe OPC. Wọ́n ṣépè fún yín ni. Gbogbo ọmọ Yorùbá ń sọ pé ń já yìí èpè ń já ìwà ẹni tépè ń já ẹ gọgọ lẹ̀ ń wù. Torí tí ó bá kí n ṣe pé ègún àti èpè tí bàbá wa Fáṣẹ̀hùn tí wọ́n fi sin ọ̀gá yín tí ó bá ṣe pé pè yẹn ṣì wà lára yín ni ṣé òun lérí ogun ní àwọn tí wọ́n ti ẹ̀ mọ̀ bóyá wà láyé. Àìtí ìsọ̀kọ́kọ́ bóyá a máa wá bóyá àní wá bóyá kinní kan bóyá o ti ń lérí ogun sílẹ̀. Olórí burúkú dẹ̀ ní ẹnu lásán lẹ níbi tajàkàrà. Èwo lẹ lè múnú wá ká bá dálẹ̀ ká bá ní ká tu ṣàwọn bí aláìyá yìí rà. Àtọmọṣẹ́ àtọ̀gá yín ẹ sáré kàbàkàbà. Àwọn ọlọ́pàá òní ká wá ní kọ́lọ́pàá dá sí ẹ̀yà wèrè ni. Ká ní kọ́lọ́pàá dá sí. Ìyẹn la fi máa jẹ́ kí gbogbo aráàlú mọ̀ wípé ẹ jẹ́ nǹkan kan ẹ wá dènà dè wá. Àwa ò bá ti yín wá ṣùgbọ́n tá bá ti wá sí Ìbẹ̀jú Lẹ́kì tí ẹ ò bá ti wá tẹ́ bá ti wá àtàkì wa ìyá kan
ìyá kan bàbá 1 million ló bí wọ nuisance tó ń sọ̀rọ̀ yìí. ṣó lè rí wa tá à ń lọ kó sọ pé bò là ń lọ ni? ọ̀gá yìí kò lè cross wa pé bò là ń lọ, ẹ fẹ́ ṣòfò ni. kẹ́yìn yóò ṣe ọmọ Yorùbá, àwa mọ̀ pé ìṣọmọ Yorùbá, torí ẹ̀ lọ́lọ́run ṣe rán olóyè Sunday Igboho sí wa, ló ṣe jẹ́ ká ní ìrù ẹkùn. torí tó bá yẹ pé yín jẹ́ ọmọ Yorùbá gidi, tẹ bá jẹ́ alálàáfíà èèyàn ni, lẹ́yìn OPC kò jẹ́ kẹ́gbẹ́ kankan wà nílẹ̀ Yorùbá mọ́. ṣùgbọ́n ẹ ti fail. gbogbo ayé ti rí wípé ẹ ò sí fọmọ Yorùbá, ẹ dẹ̀ sí fún ìran Yorùbá, ẹ ò sí fún liberation Yorùbá, ẹ ò sí fún ìwàláyé àtàláfíà ilẹ̀ Yorùbá. wọ́n ní ọmọdé tó bá kọ́kọ́ ṣe òkígbẹ́ fún bí ogun la máa ṣe. bí ogun tó ń ṣe ẹ́ yẹn, ó fẹ́ bógun lọ ni. torí tí ò bá ti mo fẹ́ bógun lọ, o ò ní máa lérí sáwọn tí wọ́n mọ̀ ẹ́ rí, tí wọ́n tiẹ̀ mọ̀ bóyá wà láyé. ẹ̀yin àwa tá jẹ́ mídíà, nobody tó mọ̀ pé exist. ṣèbí àwọn ìyá àti bàbá wa tí wọ́n rí threatening video yìí lọ́sẹ̀ díẹ̀ sí wa, if not kíwọ́ àwa Ìgbò bá tiẹ̀ má gbọ́ nǹkan tó sọ yìí. o ò rí pé lórí burúkú ni ẹ́, o ò nínú tá à ń wò, o ò níṣẹ́ ni. torí tó bá níṣẹ́, ìdíṣẹ́ ẹ ló máa wà. ìdíṣẹ́ ti wà làwa wà yìí. yeah, media is a profession. bóyá o mọ̀, media is a profession. ẹ ti jẹ́ tán nílẹ̀ Yorùbá, a ò fẹ́ yín, olórí burúkú ni yín. ṣe fẹ́ pa gbogbo àwọn ọmọ Yorùbá tán ni? o ò tiẹ̀ tí ì mọ̀ bóyá òótọ́ ni bóyá wọ́n ni, o ò tí ì mọ̀, o jẹ̀ ti ń lérí lẹ̀. bọ́ọ̀gá yín náà ṣe máa ń lérí ẹnu lásán nìyẹn. àwa ò ń ṣe Fáṣẹ̀hùn o, òun gbàgbọ́ àwa ò kì í ṣe bàbá wa Fáṣẹ̀hùn. tẹ bá ṣe bí olórí burúkú, ẹ gbóhùn ara yín, àbẹ́fẹ́ ṣòfò ní tirantiran. àbẹ̀rẹ̀ ọmọ karambà níyì ni. ṣé Yorùbá ní ìwọ ìṣá? tó bá jẹ́ Yorùbá ni ẹ́, o ò ní tìjú nìyẹn. Yorùbá máa ń ní tìjú. ò ń bẹ ọba kó má jẹ́ kẹ́gbẹ́ kan wá. tẹ́gbẹ́ tí yín bá wúlò, ṣọ́ba máa gbogbo ibi tá à ń lọ, kò síbi tá a kọ lẹ́tà sí. wọ́n ń kọ lẹ́tà sí wa ni pé ká máa bọ̀ nílùú àwọn, kálàáfíà lè jọba nǹkan gbogbo ìlú tá à ń lọ. kò síbi tá a kọ lẹ́tà lọ, wọ́n ń kọ lẹ́tà sí wa ni, wọ́n ń book appointment pẹ̀lú wa ni pé ká wá fìrẹ̀kùn lọ́lẹ̀ sọ́dọ̀ àwọn, ká wá lọ ṣe ẹ̀. ṣèbá wá sí Bàrígà, ṣe àtàkì wá Bàrígà, ṣèbá wá sí Bàrígà, a wá sọ́dọ̀ ọba Bàrígà, ó jẹ́ ká wá àtàkì wá bẹ̀ yẹn nìyẹn. kí ogun ayé wá rí irú èèyàn tẹ jẹ́, ká wá mú yín lẹ̀ fáwọn agbófinró, ká rán yín lẹ́wọ̀n. ẹ̀yin olórí burúkú ọmọ mọ̀ọ́kúsù, abẹ́wà gbà mí ni òkèjà máa gbọ́kàn tí. ọlọ́pàá ò ní dá sí o, ọlọ́pàá dá wa mọ̀ o, ọmọ ẹ wá o. ọlọ́pàá ò ní dá sí o, kí wọ́n má dá àdìbáyà rú sílẹ̀. wọ́n ti ń kó irú pọ̀ wọ́n ṣàpà, wọ́n ti lọ kó àwọn ọmọ ẹgbẹ́ tí ò yẹ kí wọ́n kó wá, tí wọ́n kó wọn tí wọ́n ní ìlẹ̀kùn nílẹ̀ tí wọ́n pa o, wọ́n mọ tí wọ́n ṣe o. àní fẹ́ kí ẹ̀jẹ̀ ta sílẹ̀ ní ìlú Ìbẹ̀jú-Lẹ́kì, wọ́n mọ bọ́ ṣe o, kí wọ́n máa máa ní ẹ̀wọ̀n OPC. ẹ wò nǹkan, ẹ gbọ́ nǹkan tó ń sọ, inú ẹ wo bó ṣe ń ronú. ọ̀gbẹ́ni yìí dẹ̀ jẹ́ kí ojú máa tì mí láti kí lè ṣọmọ Yorùbá. ó tọ́ ni àwọn ọmọ Yorùbá mọ́ra wà, ìwọ yóò ṣara wà, ò ṣara wa, tó bá dára wa ni ó yọ
ó ṣe pé mo tún fi ẹ́ yá kó lè mọ̀ pé ayé ẹ ti bàjẹ́. Ọ̀gá Gani Adams ni kó jáde kó wá sọ̀rọ̀ kó wá sọ tó bá ẹ wà ṣe lọ. o kọ́ láwọn ọmọ ní àwọn OPC ní àwọn OPC ní OPC kan o ní àṣìṣe ìṣètò jáde. Bẹ́ẹ̀ni òṣì sọ̀hún, ibo lẹ́yìn ti rí ìwé ẹkùn tó jà? Ibo lẹ ti rí ìwé ẹkùn tó jà? Ẹ̀yin OPC lẹ máa ń ṣe ẹ̀yin OPC Gani Adams lẹ máa ń ṣe jàgídíjàgan, ẹ̀yin lẹ máa ń ṣe banditism. Ọmọ ìwé ẹkùn mélòó lẹ rí tó lérí mọ́yàn? O mọ OPC tó ti lérí tó fẹ́ pa Lágbájá Pàtàmẹ́dù. Ó di àwa tá à ń ṣe ìwé ẹkùn mélòó la lérí mọ́yàn tàbí tá bá yàn jà? Tá bá báyàn jà, terrorist la bá jà nùgbọ́ àbí bandit. Irú yìí tẹ bá dẹ̀ dá wa lọ́nà á kọ́ yín lẹ́kọ̀ọ́. Ẹ̀kọ́ tọ̀gá yín ò kọ́ yín àwa máa kọ́ yín. A ò rí ti yín rò ó, ṣùgbọ́n tẹ bá ṣe bí olórí burúkú tẹ bá ta fèlèfèlè ẹ kábàámọ̀. Ẹ ní ṣe bẹ́ẹ̀ mọ́. Sky is our starting point. Wọn ò bí aláìyá anybody yìí dá ẹ ní ká má lọ síbi tá a bá fẹ́ lọ àfi ibi tá a bá fẹ́ lọ. Àfi ibi tó bá pò wá sí tá a bá náà lọ bẹ̀. Tí mi rò pé nìkan wà nílẹ̀ Yorùbá tó jẹ́ bí èrò fáwọn ìwé ẹkùn. Gbogbo ilẹ̀ Yorùbá lílọ ni àfi ibi tá a bá fẹ́ lọ tí ó bá wọ́n àwọn bàbá wa ká lọ bẹ̀. Tí fọ́bá ní a máa ó tán. Tàbí tètè sọ fún mi sà. Ẹ̀yin kábíyèsí wa ẹ̀yin bàbá wa nítorí ẹ̀ náà ṣe nítorí pé. Mrs. Gani Adams, mo máa ń sọ fún yín, tẹ bá fẹ́ rán àwọn èèyàn jáde wá sọ̀rọ̀, ẹ máa lecture wọn, ẹ máa orientate wọn. Kò ń ṣe pé kọ́kọ́ jáde kọ́ máa gbó bíi bandit, no. Ẹ̀yin náà gbogbo ọ̀rọ̀ tó sọ látàárọ̀ kò sí point kankan bẹ̀. Gbogbo ọ̀rọ̀ tí users sọ látàárọ̀ sí ẹ sọ fún mi kí la lè yọ ńbẹ̀? Nothing. Kò sí kankan tíyàn lè gbọ́ ńbẹ̀ tó máa dàbí sympathy fún OPC. Ẹ túbọ̀ jẹ́ ká máa mọ̀ wípé ẹgbẹ́ bandit tó pé yìí lẹ jẹ́. Kí la ti sọ kí la ti fà tó ti ń lérí tó ti sọ pé jẹ́ máa sọ kíní kan máa ṣe kíní kan kí la ti jọ fà. Àlẹ́ máa lẹ́jọ́ àwọn ọmọ yín kẹ́ tó ní kó máa jáde wá máa gbó bí ajá. A ti ń rí wọn gbogbo ibi tí wọ́n ń dé. OPC ó ṣe OPC lẹ́gbàá Ìbàdàn ní abẹ́ oníjẹ̀lẹ̀ àwọn ṣe oníjàgídíjàgan ẹ̀ńdà wọn ní ìbẹ̀jù lẹ́kí o. Bẹ́ẹ̀ni òṣìṣẹ́ ọ̀hún ṣe oníjàgídíjàgan ló jáde tó lérí mọ́ wa òpònú ṣé o mọ tó pè ní jàgídíjàgan ni? Èyí tó ń ṣe yìí kọ́ ṣé ọ̀rọ̀ tó ń sọ ìṣàlàfíà wà nú ẹ̀ ni? Òun ṣe oníjàgídíjàgan o dẹ̀ ń lérí ẹ̀jẹ̀ máa ṣàn kíníkan. Ìwọ tá àti ẹ̀ mọ̀ bóyá wà láyé tá mọ̀ bóyá exist tá bá ń lọ 1 million yóò lè dá wa dúró wọn bí alájà yìí dá. Ọmọ tó kéré jù náà àwọn ọmọ wa tó bá lọ ìyálà ìyá yín ẹ lè dá dúró. Tẹ́ bá dá dúró ẹ kábàámọ̀ wọn á fi yín pìtàn. Àbólóyìn burúkú ni ẹ ní. Abẹ́wà gbà mí. Mrs. Gani Adams ẹ fi ajagun lálẹ̀ Ìgbòho ṣá ajagun ńlá field marshal ṣé mo túmọ̀ ẹ̀ ṣé mo túmọ̀ field marshal lẹ́yìn field marshal kò sóyè kankan mọ́ inú oyè ogun jíjà lẹ́yìn field marshal ajagun ńlá kò sóyè kankan mọ́ inú oyè jagunjagun. Ẹ fi bàbá lẹ̀ ẹ fi Ìgbòho sílẹ̀ ẹ lè sọ̀rọ̀ láì dárúkọ Ìgbòho ni. Bẹ́ẹ̀ náà ni mo wo fídíò newsers kan náà tí wọ́n jù sí mi tó ń polówó OPC tó ń polówó oògùn káwọn kan wá oògùn tẹ́ ta fáwọn ọmọ yín oògùn bọ́n kíníkan tẹ̀lé kan lọ gbé owó fún bandit tí wọ́n tún mú wọn lẹ̀. Àwọn tó jẹ́ warrior OPC Gani Adams tí wọ́n fẹ́ lọ gba àwọn èèyàn lẹ̀
àwọn bandits mú wọn wá ní kó lọ mú 35 million wá, àwọn tó tún fẹ́ gbowó lọ àwọn tó tún gbowó lọ wọ́n tún gbowó lọ́wọ́ wọn wọ́n tún mú wọn lẹ̀ ṣèbá àwọn ẹ̀yin pípù yìí ayé yín ti bàjẹ́. Honestly speaking, àwa ò kì í ṣe Fáṣẹ̀hùn, lóòótọ́ bàbá wa ní Fáṣẹ̀hùn, ṣùgbọ́n ìwé ẹkùn ó yàtọ̀ sí OPC Fáṣẹ̀hùn wọn. Tẹ rò pé lè dojúkọ àbí nǹkan kan, tẹ bá ṣe bí olórí burúkú, orí burúkú máa ṣe yín o. Ìwé ẹkùn ni o, ẹkùn làwa jálẹ̀ yìí, ajá yóò ní dòbò ẹkùn wa láéláé. Ìwé ẹkùn tiwa ò ṣe fi lájà yín lọ́wọ́ ẹ̀ ní ṣoríire, ajá nìyí. Kóòkù ẹkùn wà lẹ́lẹ̀ gan, ajá yóò ní dúró. Àbọ̀ ṣépè fún yín ni, ẹkùn làwa, ajá lẹ́yìn. Èrò máa já yín ò mọ ẹkùn. Bàbá yín Gani Adams ló mọ tó ń pè lẹ́kùn, bàbá yín ló mọ tó ń pè Ìgbòho. Mọyì àwọn nǹkan tí bàbá yín Gani Adams ti ṣe ni, ṣùgbọ́n kan wọ́n wọ́n hàn ni. Ọjọ́ ìwé tí tó, ọjọ́ ìwé tí tó, ọmọlúwàbí làwa, a ò kì í ṣe oníjàgídíjàgan bíi tiẹ̀. Ẹgbà ìgbà Gani Abíọ́dún jẹ àwọn ṣe oníjàgídíjàgan wà ní ìbẹ̀jù lẹ́kí o, àwọn fọ wàhálà o, bọ̀ kí wọ́n má dé divide and rules, kí wọ́n má gbé wá abẹ́yẹ ọmọ. Àwọn ọmọ ọ̀mẹ̀jọ wọn ìbẹ̀jù lẹ́kí wọ́n dára wọn mọ́ o, kí wọ́n má gbé àwọn ọmọ àtọ̀húnrìn wá, ọmọ ọ̀bẹ̀jù lẹ́kí tó jọ́bọ̀ ọ̀bẹ̀jù lẹ́kí gidi, wọ́n fi àsìkò yìí. Òpònú ni ẹ́, ìwọ single-handedly o fẹ́ sọ̀rọ̀ fún gbogbo yìí, kò yí pé àìkàwé ń dá ẹ láàmú. Èèyàn lè kàwé kó ní làákàyè, èèyàn lè má kàwé kó ní làákàyè, bọ́ ìwọ ò kàwé ò tún ní làákàyè. Ò ń sọ̀rọ̀ ó dẹ̀ ń rún létí. Wọ́n fẹ́ gbé divide and rule wá. Kò ń ṣe àwọn ará Ìbẹ̀jú Lẹ́kí ló kọ lẹ́tà. Kí ni impact OPC Ìbẹ̀jú Lẹ́kí? Sọ fún wa. Ṣé ajagun tàtẹ́ ẹ̀ ṣe, ajagun gbalẹ̀ àbí nǹkan kan? Ẹ jẹ́ kí ẹ wò àwọn ṣé o pé tá a bá gbèrò ẹkùn wá sí Ìbẹ̀jú Lẹ́kí, ṣe pàfẹ́rá dúró ń bẹ̀. Àwọn ọmọ bẹ́ẹ̀ tí wọ́n fẹ́ orí burúkú tẹ̀ ń ṣe. Tó bá jẹ́ pé ẹ̀yin lórúkọ tó dáa, tẹ bá gé ní grand gẹ́gẹ́ bó ṣe ń sọ yìí, wọn ò ní ránṣẹ́ sí ìwé ẹkùn. Jẹ́jẹ́ wa la wà tó wá sí ẹ̀kọ́ta wa ní Sókà, tó wá bẹ̀ wá ká jọ ká gbé ìwé ẹkùn wá sí Ìbẹ̀jú Lẹ́kí nítorí ẹ̀wọ̀n karambà ní tí ẹ̀ ń dàlú láàmú. Ẹ ti fail. You have got it wrong. Lọ́ba ẹ̀yin lóyè ẹ̀yin kí ìlú má bàjẹ́ ní ìlú Ìbẹ̀jú Lẹ́kí wípé kọ́ sí ẹgbẹ́ ìbáyà àwọn ìṣọ́jẹ́gbẹ́ ìlú Ìbẹ̀jú àmọ́ bí táà ń tẹ̀ka wá sí o, kí wọ́n má gbé wọlé o, kí wọ́n má dá wàhálà. Ṣe rí i pé kò ní làákàyè, ó tún dọ́gbọ́n gbé òṣèlú wọlé, ó fẹ́ fi òṣèlú fi gbé wọn mọ́ra pé àwọn ọmọ ibi táwọn ń tẹ̀ka wọn sí o. Kí lọ̀rọ̀ òṣèlú, kí ló ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ security? N tá à ń sọ, this is what we are saying. Òun làá fi sọ nípa àwọn ilé wọn ń ṣọmọ ọkọ Yorùbá. Tó bá jọmọ ọkọ Yorùbá ni ṣé ọ̀gá wọn máa tẹ̀lé Peter Obi? Ṣé ọ̀gá wọn máa lọ gbowó lọ́wọ́ Peter Obi? Ọmọ ọkọ là wà, àwọn ń ṣọmọ àlè. Ẹ wo àdúgbò tí bàbá Tinubu ń ṣe nísìnyí. Tó bá jẹ́ Peter Obi ni kò lè fèsì àwọn Fúlàní ẹ̀, kò lè fèsì wọn squarely. Tó bá jẹ́ lóòótọ́ ni bàbá yín lọ fẹ́ rí jọ́nà tàbó fẹ́ kí ilẹ̀ Yorùbá dá dúró ni, ṣé wọ́n máa tẹ̀lé tí wọ́n lọ gbowó lọ́wọ́ Peter Obi? Ṣé wọ́n sọ fún àwọn OPC kọ́ máa tẹ̀lé APC? Ṣé wọ́n á wò ṣùṣù wọ́n á máa pé bàbá Tinubu yẹn lápáyọ̀? Gani Adams wò ṣùṣù báyìí, ó dẹ̀ ń pe President Bola Ahmed Tinubu, ó ń pè wọ́n lápáyọ̀. Wọ́n máa ń wá àwọn èèyàn kọ́ lọ pààyàn, pé wọ́n Sunday Igboho lọ, ó mà ṣe o.
Gani wá jẹ́ páànùyà lọ́wọ́ ọmọ Yorùbá. Nínú ẹ̀nà ẹ bó ohun tó máa nù ẹ ti wà lára ẹ̀, ó mọ nǹkan tó ń bá yìí ni. Kò dìgbà tẹ́nìbọ̀dì bá tiẹ̀ fọwọ́ kàn ẹ̀. Àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá ti ń fìyà jẹ ìwọ náà mọ̀ wóra ẹ látorí láti irun orí ẹ wòdì ìkànnà wàá rí pé àwọn kọ̀ọ̀kan wà bẹ́ẹ̀ tó yẹ kó ti fẹ́ dàbí àgbàná fún ẹ. Wà very careful. Àwọn ọmọ tóun rán jáde wọ́n kéré wọn ò ní orientation, wọn ò mọ̀rọ̀ sọ, wọn ò mọ bó ṣe máa sọ̀rọ̀ tó máa ní kìmí. Gbogbo àwọn ọ̀rọ̀ tẹ́wọ̀n eléyìí sọ wọ́n kàn kọ sí ti nuisance ni, kò sí pọ́ìntì kankan. Ẹ tún create sympathy fún Ìwẹ̀kùn ni. Yes, because gbogbo ọ̀rọ̀ tó ń sọ yìí nísìnyí ó tún create sympathy fún Ìgbòho ni. Ẹ̀yin lọ́mọ ogun, ẹni structure, ẹni kìíní kan. Ẹ sọ ogun ẹyọkọ tí Gani Adams ti járe. Ẹ sọ ogun ẹyọkọ tí ẹ̀yin tẹ̀lé járe fúnlẹ̀ Yorùbá. Ẹ sọ nǹkan tẹ́ ṣe fúnlẹ̀ Yorùbá rí. Ṣèbí ń ta mọ̀ yín sí kẹ gbà ìyàwó níyàwó, kẹ pa ọkọ ìyàwó, kẹ ṣe all sort of tragedies. Ẹ kì í ṣe kọjá bẹ́ẹ̀ náà. OPC Gani Adams my foot. Kí ló fà tí wàá yóò fi ṣe OPC? Tó yẹ ká rí yín tán ni. Àríyé tó pátápátá pàrọ̀ ilé yìí kọ́ ọ̀tá àǹfààní ni wọ́n. Kí wọ́n má dá wàhálà mẹ́ o. Ọlọ́pàá kì í dá sí o. A ò fẹ́ wàhálà nílùú Ìbẹ̀jú o. A ò fẹ́ ìlú ẹkùn o. Wọn ò gbé ìlú ẹkùn, a ò ní kí ìlú ẹkùn o. OPC ló wà ní ìlú Ìbẹ̀jú Lẹ́kì. Bẹ́ẹ̀ni òṣìṣẹ́ tá ń bá ẹ ní Ìbẹ̀jú Lẹ́kì. Tọ́ máa wádìí wèrè nísìnyí ó lè má tọmọ Ìbẹ̀jú Lẹ́kì rárá. Ajé tọ́ máa wádìí ẹ̀ sí. Tó bá tiẹ̀ tọmọ bẹ́ẹ̀ gan kó lè má jọmi lénìyàn bẹ́ẹ̀. Kódà àwọn ọmọ ẹrú tọ́bọ̀ tulẹ̀ fún bàbá wọn bàtàn tó ń ṣàrú ní Ìbẹ̀jú Lẹ́kì àbí kankan. Torí tó bá jọmọ Ìbẹ̀jú Lẹ́kì lóòótọ́ wàá rí ṣe. O ò ní ráyè láti máa social media wọn ò ní máa rán ẹ láti wá máa rant. Tó bá jọmọ Ìbẹ̀jú Lẹ́kì lóòótọ́ Gani Adams ò ní rán ẹ kó wá máa kọ sí ti nuisance torí ibi iṣẹ́ ẹ̀ ni wàá wà. Ìwọ náà wo shameful video tó ṣe. O ti gbàgbé pé social media will never forget. Àwọn ọmọ tó bí àtàwọn ọmọ tó yìí ti bí ọ máa rí fídíò yìí. Gbogbo nǹkan tó lè sọ jẹ́ kí wọ́n létí o. Wọn ò lẹ́ẹ̀kan sí wọn ò bí yàrá ìyá ẹ̀dá o ò lè ṣe kọ́kọ́ ẹnu ló ní bí Tajaga. Ló wà ní ìlú Ìbẹ̀jú Lẹ́kì lẹ́gbàá Ìbàdàn ní Abíọ́dún Ìjàdà. Wọ́n ti ń káàkiri, wọ́n ti wọlé o. À ń sọ fún wọn o. Bọ̀ nítorí ẹ̀ la ṣe pé èyí kábíyèsí wa. Àwọn Yorùbá bọ̀ wọ́n ní iṣẹ́. Àwọn kábíyèsí ilé pa àwọn ọlọ́kọ lẹ́tà sáwà tó bẹ̀rù àbúkà jọ ká wá fi ìwé kùn fi lọ́lẹ̀. Àwọn bàbá dáadáa. Ṣé wọn mọ̀ pé wàá lù ni? Àwọn kábíyèsí yẹn mọ̀ pé wàá lù náà wọ́n tó pè wá. Wọ́n mọ̀ pé àwa lọmọ ọkọ, wọ́n mọ̀ pé mú àlè yín. Wọ́n mọ̀ pé yóò lórúkọ tó dáa. Ìgbòho òòṣà owó bàbá dámì jẹ́ kọ́ mọ̀. Ìgbòho òòṣà owó bàbá dámì jẹ́ kọ́ mọ̀. Ìgbòho òòṣà owó bàbá dámì jẹ́ kọ́ mọ̀. Kábíyèsí wa àwọn Yorùbá bọ̀ wọ́n ní iṣẹ́ ọ̀ṣẹ́ ọmọ ẹni tó máa ń ṣe fún. Ẹ̀yin náà láti ní ká ń ṣe fún yín ká pè yín. À ń pè yín bàbá wa. Wọ́n dẹ̀ ní kí Olúkòde wọ́n ní kó tó jí bá kan àṣẹ ń pè yín sá. Ẹ̀jọ̀ mà. Olórí burúkú tó lè sọ èdè Yorùbá kó dẹ̀ fẹ́ jà fáwọn ọmọ Yorùbá. Olórí burúkú olórí. Ẹ̀jọ̀ ẹ bá wa kìlọ̀ fún wọn. Tó bá jẹ́ ọmọ Yorùbá ni ṣó máa jẹ́ ajá lẹ́yìn ọmọ tápà olórí burúkú. Ọ̀fẹ́ ìlú ẹkùn irú èké tàbí irú kíní kan a ò fẹ́ ní Ìbẹ̀jú Lẹ́kì. We don't want them. We don't want. Ṣé pé bọ́ ìwú stupid gan? Why will you báwo lè máa lo wí? Òun nìkan ló wà ní fídíò yẹn o. Dábàá tó sọ pé bóyá kíní ló tà ń sọ fún yín nìyẹn. Ṣáwọn tẹ fẹ́ jẹ́ kó wá ṣe rí ìsìn mi ẹ̀ṣẹ̀ rídìí táwọn ará Ìbẹ̀jú Lẹ́kì ṣe ra awọ́ ẹ̀bẹ̀ sórí Sunday Igboho pé kọ́ wá.
wọ́n mọ̀ pé àwọn ò ní èèyàn kankan tẹ́gbólé secure àwọn eléyìí sọ pé ìwọ àtàwọn wo ni ibi tẹ́mi ti mọ̀ pé orí ẹ̀ ò pé jẹ́ sọ fún ẹ ni wípé ṣe báwọn lọ́balọ́ba tó wà tí wọ́n pe ìlú ẹkùn ọmọ kò OPC wà bẹ́ẹ̀ jù lẹ́kì náà bọ́ wọ́n mọ̀ pé òkúta lásán ní ẹ̀ta sọ́sọ́ ẹ̀ ń ṣe káfíà tó ń ta sọ́sọ́ tẹ́bà tí ẹ̀ lè jẹ́ perfume ó yẹ kẹ́ sì lè jẹ́ káfíà kẹ́tì ẹ̀ já fíkọ́fíkọ́ ẹ̀ já kankan tì yín kàkà ẹ̀yìn já kọ̀ọ̀kan ìkọ́lẹ̀ ẹ̀ ń já kọ́ ni ẹ̀yin olóyè burúkú. Pẹ̀lú ìbẹ̀jù lẹ́kì, we don't have the divide and rules. Ṣé ń gbọ́? Ó ò lè sọ Yorùbá. Ẹ̀yin ọmọ gani. Ìyá mi èdè àrà kò ní bàjẹ́ fún mi. Yàrá sí gèlè mi. Pípọ̀ báwa sílẹ̀ ìjọba kí. Wọ́n bí ìyá yìí ká. Kábíyèsí ọba àgbẹ̀gbẹ̀ lẹ́kí. Kábíyèsí owó lè kọ́ ní ẹgbẹ́ o. Káyọ̀ ọba tó jẹ́ pẹ́pẹ́pẹ́. Ìlú kẹ̀rí kó jẹ títí kó jẹ kéde. Kẹ̀kẹ́ lórí àpèrè bàbá yìí. Kábíyèsí o. Ìyá mi èdè àrà. Kí ló ṣe bẹ̀rẹ̀ lẹ́kí nìkan mà ní ìgbó mà ní. Gbogbo ọba ilẹ̀ Lagos State mà ní wọ́n ti. Kí ni mo sọ fún yín lẹ́ẹ̀kan? Ṣé kí n bẹ ní? Kí ni mo sọ fún yín lẹ́ẹ̀kan? Mo ní gbogbo ọba ilẹ̀ Yorùbá pátápátá tó jẹ́ àwọn ọba tó nítumọ̀ gbogbo wọn ni wọ́n ti book appointment máa bọ̀ kó wá fi lọ́lẹ̀ máa bọ̀ kó wá ọmọ kó ọmọ towótowó ọ ń pè wá nígbà míì wọ́n á tún fowó epo ránṣẹ́ àníkẹ́ máa bọ̀ sẹ́ẹ̀ àní wá da sílẹ̀ sẹ́ẹ̀ àní afẹ́ ẹyin sẹ́ẹ̀ àní afẹ́ àwọn ọmọ àlèmọ́sẹ̀ àní ọmọ kan la fẹ́ sẹ́ẹ̀ àní àwa la fẹ́ dáàbò bò nǹkan wa sẹ́ẹ̀ because anywhere tá a bá fìwé kù lọ lẹ́sìn àwọn ọmọ ọbẹ̀ náà ló máa wà ń bẹ̀ bọ̀ tó bá ní problem tápá wọn bá lè ka wọ́n á pe national lè send special force lọ́bẹ̀ ẹ máa wo wọn àwọn nǹkan tí OPC ń rí táyà wọn fi ń já nìyẹn wọ́n mọ̀ pé ní ìlú ẹ̀ tí ìwé ẹkùn bá ti dé ṣíkìnà wo ní Yorùbá ìlú ẹ̀yìn èèyàn wa kí ní sáǹsì kó má jẹ́ kíkọ́ máa rojọ́ get out ọmọ àlè.